Agbẹnusọ ààrẹ Tinubu ti fèsì lórí ohun táwọn aráàlú sọ káàkiri. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ikọ̀ ọlọ́pàá kò gbèrègbè. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dóòlà ẹ̀mí àwọn ọmọ méjì lọ́wọ́ àwọn ajínigbé o. Agbẹnusọ ààrẹ Tinubu ti fèsì lórí ọ̀rọ̀ tí Oluremi sọ fáwọn aráàlú. Ó ní kò sí ohun tó burú nínú kíyàn máa ta àkàrà, àgbàdo àti kúlíkúlí. Ó ní aya rẹ̀ kàn gbìyànjú láti fún àwọn èèyàn ní ìrètí ọ̀tun àti láti bẹ̀rẹ̀ òwò tí kò nílò owó rẹpẹtẹ ni, àti pé èmi fúnra mi gan ti kiri ọ̀gẹ̀dẹ̀ rí dáadáa. Ṣebí òdodo ọ̀rọ̀ tó wà nínú ọ̀rọ̀ tí aya rẹ̀ sọ, ohun ló yẹ kí àwọn ọ̀dọ́ gbámú, ṣùgbọ́n bí wọ́n ti ń pín ọ̀rọ̀ náà yẹlẹyẹlẹ káàkiri lórí ayélujára kò bójúmu tó, nítorí ó ti ń jọ bí ẹni wípé ara wa kò tọ̀rọ̀ ni àbí a ò ní nǹkan ṣe. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn ti ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ ọlọ́pàá kò gbèrègbè tí wọ́n porúkọ wọn ní Operation Kòsàyé. Àwọn ikọ̀ náà wà láti kojú àwọn ajínigbé, àwọn agbébọn àtàwọn ọ̀daràn tó ń ṣọṣẹ́ nínú igbó tó wà ní ìpínlẹ̀ méjèèjì. Ọ̀gá ọlọ́pàá Nàìjíríà Ọlátúnjí Dìsú òun ló pilẹ̀ rẹ̀ wá nílé ẹ̀kọ́ àwọn ọlọ́pàá tó wà ní Ìpẹ̀rù ní ìpínlẹ̀ Ògùn. Ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Láre Ògúnlọ́wọ̀ Ọ̀jájúní àti àwọn akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Èkó CP Fatai Tijani, àwọn ló kéde ọ̀rọ̀ náà níbi tí wọ́n ti ń ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ náà. Wọ́n tẹ̀síwájú pé àwọn ikọ̀ Operation Kòsàyé ti wà nínú igbó báyìí ní òpópónà ìlú Èkó sí Ṣàgámù lọ sí Ìjẹ̀bú Òde tó fi dé ibodè tó wà láàrin ìpínlẹ̀ Èkó àti ti ìpínlẹ̀ Ògùn. Àwọn ikọ̀ náà sì ti ṣàṣeyọrí lẹ́nu iṣẹ́ wọn bí wọ́n ti ṣekú pa afurasí ajínigbé 4 nígbà tí wọ́n fọwọ́ òfin mú àwọn 4 mìíràn. Yàtọ̀ sí àṣeyọrí iṣẹ́ yìí, àwọn ikọ̀ yìí tún ti dóòlà èèyàn 5 lọ́wọ́ àwọn ajínigbé nínú igbó Gèrè lópòpónà Ṣàgámù sí Ìjẹ̀bú Òde. Soon come, just leave it inside. Position no. Position, take post. Twice. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dóòlà àwọn ọmọ méjì lọ́wọ́ àwọn ajínigbé ní ìjọba ìbílẹ̀ Ìbàràpá East. Wọ́n ní àwọn ti mú afurasí ajínigbé 4 pẹ̀lú oríṣiríṣi ìbọn àti nǹkan ìjà mìíràn lọ́wọ́ wọn. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyànládé Ọláyínká òun ló fi àtẹ̀jáde ọ̀hún síta wípé àwọn àṣeyọrí iṣẹ́ náà tọ́ka sí ìpinnu láti iléeṣẹ́ ọlọ́pàá láti lè dẹ́kun ìwà ọ̀daràn èyí tó ń wáyé nípìnlẹ̀ ọ̀hún lemọ́lemọ́. And are providing useful information that is assisting investigators in identifying and apprehending other members of the criminal network. Consequently, the 2 abducted children were rescued safely and immediately evacuated for medical attention. One of the victims also sustained injuries during the ordeal, but received prompt medical treatment before both children were successfully reunited with their family. Investigation is currently in progress. Further development will be communicated in due course. The successful operation reflects the effectiveness of intelligence-led policing, interagency synergy, and the unwavering commitment of Oyo State Police Command to combating kidnapping and other violent crimes. The commissioner also disclosed that police recovered firearms and ammunition linked to a wanted armed robbery kingpin during an operation in Lagos State. The hoodlums, upon sighting the operatives, fled the scene and escaped arrest. Owing to the strategic nature of the hideout, the operatives conducted a comprehensive search of the premises where the following exhibits were recovered: 2 Russian-made Georgiev, 1 Magnum pump-action rifle, 1 English revolver pistol, and 36 live cartridges. Investigation is in top gear to apprehend the escaped kingpin and his criminal associates. The recovery of these sophisticated firearms and ammunition underscores the dangerous capacity of the criminal group and further demonstrates the command's determination to proactively prevent violent crimes and dismantle organized criminal networks. Olugbenga appreciated the support of residents, traditional rulers, community leaders, security agencies, and the media. On behalf of the officers and members of the command, we sincerely appreciate the support of the public, traditional rulers, community leaders, sister security agencies, and members of the media. Together, through continued collaboration and intelligence sharing, we will make Oyo State safer for all. Fún àpọ̀tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Azam ló ń jábọ̀ ròyìn sétí ìgbọ́ yín. Ire o!